Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 21 ọjọ́ tí ó kẹ́yìn nínú ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìgbìmọ̀pọ̀ tako àtúnyàn ààrẹ Tinubu lọ́dún 2027 ti ń fojú winá ìfàsẹ́yìn o. Kwankwaso ti ní kò jọ ò pé òun ti gbà sí Àtíkù àti Peter lẹ́nu lórí ìṣèjọba ẹlẹ́kùnjẹkùn. Ó ní onírọ́gbà ní Àtíkù lẹ́ni 100 ọdún. Ó fárígá pé àwọn tí wọ́n sọ pé sáà kan péré làwọn yóò lò wọn ò ṣeé fọkàn tán. Lẹ́yìn ikú Jimmy Carter, orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣàgbékalẹ̀ àmì ẹ̀yẹ fún un. Ààrẹ Tinubu ní ọ̀rẹ́ gidi ló jẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú bí ilé-iṣẹ́ ìfọpo Warri ṣe di ṣíṣí báyìí, yóò jẹ́ agbára sí iná ọba tó fìdí múlẹ̀ dáadáa àti ètò ààbò tó múnádóko. Ilé-iṣẹ́ ààrẹ ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí Bala Muhammed lórí ọ̀rọ̀ tó sọ nípa àbádòfin àtúnṣe owó orí. Ó ní bí ìgbà tí èèyàn ń dẹ́rù bani ni. Fubara tún ti ṣe bó ti ń ṣe o pẹ̀lú bó ṣe gbé àbá ìṣúná ọdún 2025 oní tírílíọ̀nù 1.1 náírà lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ni mẹ́rin eléyìí tí Okojumbo léwájú rẹ̀. Ilé ìfowópamọ́ àgbáyé ti buwọ́lu ẹ̀yáwó bílíọ̀nù 1.5 náírà fún owó ìrànwọ́ epo bẹntiróòlù àti àtúnṣe owó orí. El-Rufai ti sọ̀kò ọ̀rọ̀ padà sí Reno Omokri, ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ òṣèlú. Ìròyìn eré ìdárayá, ìfàsẹ́yìn ti bá àfojúsùn Samuel Chukwueze láti lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú bí agbábọ́ọ̀lù ọ̀hún ti ṣe fi ara ṣèṣe báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ọdún ayọ̀ la ó ṣe o.